àti Àgbàlá Gabriel pé nǹkan rí biribi tó ṣe fún mi dóò kí la ti ṣe àti ṣe kankan nǹkan tó ṣe fún mi èmi náà mọ inú mi dùn gan ni hallelujah inú mi dùn gan ni o gbọ́dẹ̀ rí aláṣì ọdún tí mo lò ní ìgbésí ayé mi pé mi ò lò ní kòròfo kòròfo dẹ̀ ni pé kí nǹkan má da ní ìṣírí ojúgbé lọ́wọ́ Àgbàlá Gabriel the pastor wí adíyàyà mẹ́fà kí ìjọ ilé ní lọ síwájú kọ́ lè mọ́ ọ́ dẹ̀ máa mọ̀ o àmín wọ́n máa mọ̀ o àmín wọ́n máa mọ̀ ju gbogbo orílẹ̀-èdè Nàìjíríà all over the world. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sàmì ẹ̀yin náà ó dàgbà o èmi náà ó dàgbà ẹ̀yin tẹ́ ẹ dúró yín náà ó dàgbà àwọn èèyàn mọ̀ sàmì. bàbá àgbàlẹ̀dà yìí orí ọ̀fẹ́ ni o ọgọ́rùn-ún ọdún lókè èèpẹ̀ bàbá ìpẹ̀lẹ́ bàbá ṣe lè sọ díẹ̀ nínú tójú yín ti rí díẹ̀ nínú tójú yín ti rí. bàbá mo ti rí nǹkan mo ti rí nǹkan gan. mo rí nǹkan. ẹ kàn sọ yọkan àbí méjì péré. ṣé nígbà tí mọ́tò mi lásídẹ̀ǹtì ní kí n sọ ni àbí ìgbà tí a fẹ́ ra jọ sí ọ̀gbìn ayérayé lẹ́nu Èkìtì tí bírèkì rẹ̀ fẹ́ẹ̀lì ṣé pé mo tún fẹ̀yìn rìn ni kí n tó lẹ́ẹ̀ kọlu ìgàn náà ó tún pọ̀ gan-an ni o ṣé ibi tí èyí à ń wá ẹ̀pà mo látọ̀ ọ̀bọ̀ ìwò ejò rẹ̀ ó dẹ̀ sàn mí mo lọ́gùn pé ejò ni wọ́n ní kí n má sọ̀rọ̀ mo dẹ̀ dàkẹ́. dìmú bẹ́ẹ̀ máa dé máa wo fóònù fún ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá wà ń bí Àgbàlá Gabriel bàbá ti dé láti àárọ̀ ó tó ṣe láti bí aago 9 kó aago 10 ni bàbá ti dé bàbá ti wà ń bí látàárọ̀ bàbá dẹ̀ farabalẹ̀ nínú ìsìn tá a fi parí mo rí kinní kan lára bàbá mo rí ayọ̀ mo dẹ̀ rí ìfẹ́ lára wọn wọ́n ń jó níwájú Ọlọ́run inú wọn dùn gan pé àwọn wá ṣe ọjọ́ àwọn wá ṣe ọpẹ́ Thanksgiving ọjọ́ bí wọn ní Àgbàlá Gabriel adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ògo ni fún Kristi lókè ọ̀run àná lẹ́nìkan rán mi sí méjì fún 50,000 èmi personally nínú foundation wa ọ̀wá náà fún yín lọ́dọ̀ ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá ó yá ẹ máa pè wọlé ká celebrate wọn ẹ gbóhùn bàbá fóònù yẹn dà ẹ mú fóònù yẹn wá 07054900751 ẹ̀yin tí ẹ fẹ́ gbóhùn wọn tẹ́ fẹ́ kí wọn fún ọjọ́ birthday wọn ẹ máa pè wọlé 07054900751 máa lé yín dànù kó mẹyẹ o ṣe bẹ́ẹ̀ mo kàn ṣe nǹkan bí báyìí. ẹ̀yin tí ẹ fẹ́ pe bàbá wọlé tí ẹ fẹ́ pè wọlé ó yẹ máa pè láti kí wọn ìṣẹ́jú 10 péré ni torí kò sí àkókò ìṣẹ́jú 10 péré ni eléyà àti máa ríǹgì bí báyìí ìṣẹ́jú 10 péré ni ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn kọ́ ọmọ àti sáré yapa ń bí o olúwa iye ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn fún ọjọ́ ìbí pé bàbá ẹ kú ọjọ́ ìbí o happy birthday to you say congratulations to you happy birthday to you bàbá I celebrate yín.